wàhálà wà o, èèyàn mẹ́ta gan mọ́nà níbi òde àríyá kan lẹ́kọ̀ọ́. Ṣe lọ̀rọ̀ di bó o lọ yàgò fún mi lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 11 oṣù kọkànlá ọdún yìí lásìkò tí wọ́n ń ṣe àríyá ìwúyè kan lópòópónà Anjorin lágbègbè Ìdí-Ìmọ̀ níjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ nípínlẹ̀ Èkó. Ọmọ ẹ̀yìn mọ́tò tirẹ́là kan àti méjì lára àwọn àlejò pàtàkì tí wọ́n fìwé pè síbi òde àríyá náà ni wọ́n gan mọ́nà NEPA lójijì. Aláròye gbọ́ pé ọ̀kan lára àwọn olùgbé àdúgbò náà ni wọ́n foyè dá lọ́lá tó sì ń wẹ̀ fáwọn tirẹ̀. Ṣe ni wọ́n pa títì rẹ̀ pátápátá ni. Kódà agídí làwọn ẹlẹ́sẹ̀ fi ráyè kọjá lásìkò ayẹyẹ yìí. Mọ́tò tirẹ́là kan ló fẹ́ gbìyànjú láti kọjá, ṣùgbọ́n nítorí pé wọ́n ti tò àga sí àwọn ojú títì ọ̀hún ló ṣe ṣòro gidigidi fún dẹ́rẹ́bà mọ́tò náà láti lọ. Lẹ́yìn tí ọmọọṣẹ́ rẹ̀ kan ti bá kó àwọn àga tí wọ́n tò sójú títì tán ló bá tún fẹ́ gbìyànjú láti wọ́ kánópì ìyẹn agbóòrùn ńlá kan tí wọ́n ta sáàrin títì náà kúrò kí mọ́tò ọ̀gá rẹ̀ lè bá ráyè kọjá. Nígbà tí agbára òun kan kò lè dágbé láwọn àlejò mẹ́ta kan tí wọ́n ń wo gbogbo ìlàkàkà rẹ̀ bá súnmọ́. Wọ́n bá gbé e sókè, ṣùgbọ́n wọn kò mọ̀ wípé ọ̀kan lára àwọn irin tó wà lórí agbóòrùn náà ti kan wáyà iná NEPA. Lójú ẹsẹ̀ ni iná mọ̀nàmọ́ná gbé gbogbo wọn, tí kálukú wọn sì ṣubú lulẹ̀ gbalaja. Kójú má ríbi lọ̀rọ̀ ọ̀hún dà, nítorí kò sẹ́ni kankan tó lérò wípé ìrànlọ́wọ́ táwọn àlejò náà fẹ́ ṣe máa padà já sí ikú fún wọn. Eré àsápajúdé lọ̀pọ̀ sá kúrò níbi òde náà. Níṣe làwọn kan tiẹ̀ tún jábọ́ sínú gọ́tà tí wọ́n sì farapa yánnayànna. Lẹ́yìn tí wọ́n paná NEPA náà tán ni wọ́n sáré gbé gbogbo wọn dìgbàdìgbà lọ sílé ìwòsàn ìjọba kan tó wà lágbègbè náà fún ìtọ́jú. Ṣùgbọ́n àwọn dókítà sọ wípé òkú ọmọọṣẹ́ onímọ́tò náà ni wọ́n gbé wá, nígbà táwọn àlejò méjì tí wọ́n gan mọ́nà lójijì ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn náà báyìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ní DPO tẹ̀sán Ìdí-Ìmọ̀ níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé kò tí ì fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó òun létí. Aláròye máa wí o.